ìyẹn níbẹ̀ jẹ́mi náà wá sọ fẹ́ sọ́mọ pé ẹ̀rín tí ń dẹ̀rù ń ba àwọn àgbẹ̀ báyìí ni pé ètò ààbò dúró re o àwọn ọmọ ológun náà ti wá ń sapá wípé bẹ́ẹ̀ ti fẹ́ máa gba ajílẹ̀ tẹ́ ẹ máa lo oko àwa náà ó ṣetán láti pèsè ààbò tó péye fún yín kó mọ̀ sí pé bẹ́ẹ̀ bá tẹ̀ gbọ́ gìrì lóko àyètì àparò nìkan lẹ́gbọ̀mọ kìí ṣe tàwọn jínigbé o wọ́n ní sìn àwọn ṣiṣẹ́ takuntakun pẹ̀lú bẹ́ẹ̀ ọmọ ológun tún ṣe rèé lọ gba àwọn akẹ́kọ̀ọ́ tó ti àwọn òṣìṣẹ́ aláàbò mìíràn wọ́n má gbà wọ́n kalẹ̀ níbi tí àwọn jínigbé ẹgbẹ́gun iswap tó ti fẹ́ ṣe ọṣẹ́ wọn lápá ìpínlẹ̀ Borno ṣùgbọ́n òkété wọn bóòrù. ó kẹ́nà ẹ̀ka òṣèlú lèmi náà wà báyìí o ẹgbẹ́ òṣèlú ADC rèé wọ́n tún sọ̀rọ̀ kan fún Lárìnlọ́ọ̀dù àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Àkànbí ọmọ olódòdẹ wọ́n ní ìwọ náà dákun tún gbéyẹ̀wò tún ro pé àrò àti ọ̀dọ̀fínú rẹ kó tún gbéyẹ̀wò sórí àwa ò lè parọ́ tẹ̀ ẹ́ jẹ èrè owó ìrànwọ́ orí epo tó yọ gangan ló mú ìdàrúdàpọ̀ tàti bí orí ṣe ń tọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ètò ọlọ́kan òjọ̀kan tó gbé kalẹ̀ lórí ọrọ̀ ajé ń tó ń fà tó jọmọ́ lórí ọmọ tó gbọ́n orílẹ̀-èdè Nàìjíríà nìyẹn eléyìí ló fa ìṣòwò èsì àti ebi òpàgbà fọwọ́ mẹ́ẹ̀kẹ́ tó ń bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fínra èmi kọ́ ni mo sọ̀rọ̀ wọn o ẹgbẹ́ òṣèlú ADC wọ́n sọ bẹ́ẹ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lóòrọ̀ tòní. bó bá jẹ́ pé ọ̀rọ̀ ti ẹgbẹ́ òṣèlú ló gbà wọlé òun tèmi náà ó tún ta ṣàṣà kí n bá ọ̀ka lọ ń bẹ̀rù torí pé bá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe é ó ti ń kán lo agbámi òṣèlú kémi náà ó ṣe kíni o kí àjọ máa lọ bẹ̀rù ẹnìkan tó jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nílẹ̀ yìí lójú ọ̀rọ̀ pé ẹ̀yin ẹlẹ́nu màrímọ̀ sọ sọbọlọ́yọ kẹgbẹ̀rọ̀ mi dẹlẹ́rù mọ́fìlọ́ mi ń dá sí i nbo ni ẹ ti wá gbọ̀ngàn wípé ààrẹ Tinubu tó ti mínísítà Oyètọ́lá pé wọ́n ti wá pa olùdíje sí ipò gómìnà wọn tì bí aṣọ tó gbó nípínlẹ̀ Ọ̀ṣun nbo lẹ́lẹ́ ti gbọ̀ngàn ta ló sọ fún yín. mo ní kò sí nǹkan tó jọ nìyẹn. wọ́n ní nbo lẹ́ ti gbọ́ níbo láàyò ọmọ tó fi wọ wọ́n ní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o. ó kẹ́nà ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí lèmi náà wà báyìí lẹ́ka òṣèlú náà ni ṣẹ́ẹ̀rí ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ wa ni màdẹ̀rí wípé mo jẹ́ kí ààbò ó wà fún gbọ́lórí tẹlẹmù ẹ̀ ń fọkàn yín balẹ̀ lọ́gán tẹ́ ẹ bá lè dìbò fún mi kẹ̀tíkẹ̀tì tí mo jáwé olúborí nínú ètò ìdìbò sípò gómìnà tí ó wáyé ní ọjọ́ 15 màá rí wípé ohun gbogbo ó ń lọ bó ti tọ́ àti bí ó ti yẹ ọ̀fọ̀ kẹ̀kẹ́ òdẹ̀ ní fìrùnẹ́gbá ìgbáyégbádùn ọmọnìyàn orí ó múmú láyà mi púpọ̀ mi kọ́ ni mo sọ̀rọ̀ wọn o Oyèbámijí à ń bọ̀ lọ́sọ bẹ́ẹ̀ fún àwọn ẹlẹ́sìn mùsùlùmí ní ìpínlẹ̀ yìí. ẹ má fi irọ́ lọ kẹlẹ́ kọ́bọ̀ lójú fún wa nípínlẹ̀ Ọ̀ṣun. àwa náà ẹ má fi nù wá àmọ́ jẹ ṣẹbẹ́ lẹ́sẹ̀ ṣe afárá olókè ti ọláìyá tẹ́ ní kọ́ńtúrè lọ́ máa ṣàtúnṣe ń pa àrùn kílẹ̀ tuntun ń ṣàtúnṣe lórí rẹ̀ fún ẹ̀bá ti sọ fún wa pé gbàràgùdù ṣẹlẹ̀ ṣe fún wa ńgbà náà ńgbẹ́ gbèsè ìkàlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun èmi kọ́ mo sọ̀rọ̀ yìí o ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n máa ń ṣe àtakò sí gómìnà Adeleke o wípé kán rè lọ ṣe àtúnṣe sí afárá olókè kan. ó kéènà ó látàrí ètò ìdìbò gbogbogbò tọdún 2027 náà mọ̀ sí ni o ṣe é rí bó bá ṣe pé ohun gbogbo yóò lọ bó ti tọ́ àti bí ó ti yẹ tí kò ní sí pé àgbọ̀mọba fọ́sùn táwọn ẹ̀ṣọ́ aláàbò táwọn náà ò ní ṣègbè lẹ́yìn ẹgbẹ́ òṣèlú tó ń lo dálà lọ́wọ́ lórílẹ̀‐èdè yìí tájú elétò ìdìbò lẹ̀ yóò ní í ṣe kúmọkùmẹ́ mẹ́jà parọ́ tanra wa nígbà tí ó bá fi di aago 12 ọ̀sán lọ́jọ́ ètò ìdìbò sípò ààrẹ ẹgbẹ́ òṣèlú NDC wọ́n ti jáwé olúborí tí wọ́n ti kéde wọn pé ẹgbẹ́ òṣèlú mi kọ́ mo sọ bẹ́ẹ̀ o ẹni tó jẹ́ àbúrò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì ìyẹn Isaac Fayose ló sọ bẹ́ẹ̀ lóòrọ̀ tòní. pàdánù òde aṣọ ní nítorí òun pé dákun túró nítorí òun kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀. èmi Gàdújẹ fọwọ́ gbáyà àwa gángan ní sẹ́ríkì àti mẹ́gàjì àti gbogbo ẹ̀ ṣé wọ́n jẹ mẹ́gàjì ńlá Haúsá. àti gbogbo tó sà ń jẹ sẹ́mi àti gbogbo tó ń jẹ àwa la mọ kọ̀rọ̀kùdù bí gbogbo ilẹ̀ Haúsá bí ó ṣe rí gbogbo kọ̀rọ̀kọ́ndù bẹ̀ ó yé wa dáadáa àyíníkà àtàyínípadà rẹ̀ ó sì yé wa. ìwọ Òbí tó ti Àtíkù kò sẹ́ni kankan tí ó dìbò fún yín lápá àríwá
mo fògùn rẹ̀ gbárí kódà ó tiẹ̀ tó ó ní wà láì ògùn gbọ́sàn gbogbo ó ṣàbúra wọn rò pé ọjọ́ ni bàbá Ganduje wa dé báyìí dá ẹni sẹ́yìn rí apá àríwá o Tinubu fẹ̀yìn yín wọlé túrútú nígbà bá sun màlúù mọ́ ẹ̀. ọ̀dà gíwá bí wọ́n bá gbàgbé èmi ò gbàgbé ní tèmi o torí pé bọ́mọdé bá kọyán alẹ́ báyìí àwọn àgbà wọn ṣe bẹ́ẹ̀ wọn àfìtàn lálẹ́ gàràgà mo ní ìdán mi lójú àrídójú ẹ̀ àrídáyọ̀ ìdánújọ́ ó dẹ̀wà púpọ̀ púpọ̀ fún mi pé nínú ètò ìdìbò sípò gómìnà tó wáyé lọ́dún 2007 ló jáwé olúborí ní ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n àmọ́ bọ́lá ń ṣe ní orí òun náà ní orí yẹn mi kọ́ ni mo sọ̀rọ̀ wọn o Musiliu Ọbaníkòró ló sọ bẹ́ẹ̀ lóòrọ̀ tòní ló jáwé olúborí wọn kàn gbé fóònù. ó dá ǹjẹ́ ó jẹ́ mọ ìdí tó fi dàbí wípé ààrẹ Tinubu ó ṣe fìdí rẹmi nípínlẹ̀ Èkó ní 2023 nínú ètò ìbò tó wà ṣé o fẹ́ mọ̀ ìdí ẹ̀ bó o bá ní mà ẹni tó sọ̀rọ̀ lọ́dọ̀ rẹ náà ló sọ lọ́dọ̀ tèmi náà ó sọ ìdí tí ààrẹ fi ṣubú yakata nípínlẹ̀ Èkó nínú ètò ìbò gbogbogbò pàápàá sípò ààrẹ tọdún 2023 tí ó wáyé nípínlẹ̀ Èkó Ọbaníkòró sọ̀rọ̀ ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ nítorí. ọ̀dà ṣé n bá fi ẹnu mi gé obì jẹ fún yín ẹ lè má jẹ o àbí bí n bá ní kó gba súùtì kọ́lá o lè má la o ṣùgbọ́n tí n bá ilé fi sọ̀rọ̀ lọ́mọ̀ pé ọ̀rọ̀ tó wá látòrí ìtẹ́ni ẹgbẹ́ òṣèlú alátakò ní ìpínlẹ̀ Ògùn ẹ má jà parọ́ tanra wa ọ̀rọ̀ ìpínlẹ̀ Ògùn ni wọ́n ní nǹkan kan tí wọ́n fẹ́ ṣe fún ìpínlẹ̀ Ògùn kò sí tí dáadáa wọ́n fẹ́ dà fún wa o kò dẹ̀ sí tí yẹ̀kíni wọn tó fẹ́ yẹ̀ fún wa ní ìpínlẹ̀ Ògùn nítorí náà dákun ẹ jọ̀ọ́ ẹ yàgò fún ẹgbẹ́ òṣèlú alátakò ní ìpínlẹ̀ Ògùn èmi kọ́ ni mo sọ̀rọ̀ hún olùdíje sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC ìyẹn aṣòfin Adéọlá tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Yáyì ló sọ bẹ́ẹ̀ lóòrọ̀ tòní. ẹ dákun Wike ti já a mọ̀ wípé owó ń bẹ ìjọba tí ń bẹ lóde yìí. kábíyèsí. bẹ́ẹ̀ bá wá rí gómìnà kan tí wọ́n ń parọ́ fún yín sí pé kò sówó lápò wa ẹ dákun ẹ gbé lulẹ̀ kẹ́ ẹ wo àpò ẹ̀ dáadáa ẹ rí i pé ó kówó ń pamọ́ ni kò fẹ́ jẹ́ ká yín rí. bẹ́ẹ̀ bá wá rí pé yẹ̀kẹ́ wá ṣẹ̀ wá díbọ́ fún yín tó wá fara wọ́n nura ẹ má bínú ìjọba tó bẹ lóde ló le o àbá sì ti ṣe tẹ́ ẹ fẹ́ fún yín o àbá ìjọba tó bẹ lóde ìdí òrẹ́rìí o onírọ́ lẹ́nu òun pa o. ó ní pé ó ní tí Wike ń ṣe lu Àbújá yìí ó má bàyàn lẹ́rù o tabalẹ̀ àárírú rẹ̀ nínú ìjọba àárírọ́ là ń pa o. èmi kọ́ mo sọ̀rọ̀ yìí ẹnìkan tó ti jẹ́ olùdíje sí ipò gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Bayelsa eyín ó mẹ̀rọ eyín Edax Eradiri ni ó fi ọ̀rọ̀ ọ̀hún ló fi léde lóòrọ̀ tòní. ọ̀dà mọ́gbà ọ̀dọ́ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ o látàrí bí wọ́n ṣe sọ fún ìjọba àpapọ̀ lẹ̀ pé kódà ń kó jọ 70,000 gẹ́gẹ́ bí owó òṣìṣẹ́ tó kéré jùlọ pé owó ọ̀hún kò tó bọ́mú kò tó ra nǹkankan bí ìgbà pé ìbá kan fi ń ra súùtì lásán ni kò ra nǹkankan mọ́ o ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ yá tètè bá a bójú wò bẹ́ẹ̀ bá a sọ pé àní bójú wò á jẹ́ pé àtúnjọ tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà lórílẹ̀‐èdè Nàìjíríà nìyẹn o ẹgbẹ́ òṣìṣẹ́ NSC sọ bẹ́ẹ̀ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. a ti gbé ọkọ̀ ìgbàládé Àbújá asòfìlà gbogbo lórí rẹ̀ á bá wa wọ̀ o. sórí ṣe kọ̀ǹdọ́lé kò rí. àyìnlọ òun tó ń sọ tàbí lọ́kà yìí. èyí tí ń bẹ wájú mi nù. ẹ wọlé ẹjọ́ sídán èrò ti bá pé o ṣe o tó bá ń fẹ́ yìí òkun. èmi kọ́ mọ̀ sọ̀rọ̀ àwọn obedient movement mà ní sọ̀rọ̀ lóòrọ̀ tòní o. wọ́n ní nísìn wọ́n ní wọ́n ti ń gbèrò sọ́kọ̀ wọ́n ní kí gbogbo àwọn tí ó bá wọkọ̀ ògbàlà yìí kó tètè máa wọ̀ o. wọ́n ní wọ́n ti ń ṣèyìn fún Peter Obi ṣáájú ètò ìbò gbogbogbò tọdún 2027. bí iná bá ń jó lókòókò. Adélérò. Jàlá. bíná bá ń jólóko. Mọ̀jàlá Adélérò. atukọ̀ ojúmọ́ àkó ojúmọ́ mọ́ ìmọ̀mọ́ sọ pé ẹtúkọ̀ àmójúbà wa lóòrọ̀ tò nítorí pé a ti jíire ìran mọ́bà ti jíire lé òpó lé ìran àfìrìmọ̀gbó ti jíire ní òpó ṣà àwa ti jíire nílùú Ìkejìlé a ti jíire nílẹ̀ Ìjẹ̀ṣà a ti jíire nípínlẹ̀ Ọ̀ṣun ní orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáyé bí tẹ̀ ti ń gbọ́ wa. àbùṣe ti bùṣe lóòrọ̀ tòní náà nu torí pé òní náà tún ní ọjọ́ ajé ẹyùn tí í ṣe ọjọ́ ogúnjọ́ kọ́ yìí. bẹ́ẹ̀ni kábíyèsí Ọlọ́run gbà ọgá la wọnú oṣù keje. 2026 gan ti tán. tí í ṣe ogúnjọ́ nínú oṣù keje ọdún tí a wà yìí
ìrìn ayé wa yóò gún pẹ́pẹ́ òun nítorí pé bí àrò mẹ́ta bá gún re wọ́n gbé oúnjẹ kaná yóò sì jiná kò ní yẹ̀ gẹ̀rẹ̀ ìrìn ayé wa ò ní yẹ̀ máa lọ́wọ́ bá a ti jáde lónìí ọjọ́ ajé ajé ò jẹ́ wa ní o àárẹ̀ bá ti ṣe àárọ̀ náà gbégbá ajé ò sọ̀rẹ́ wa ẹ̀yìn ewu lára la fi kíra pé àtúkọ̀ àmójúbà lónìí ti ṣe ọjọ́ ajé lóòkọ́ gbogbo àwọn àtàjọ ṣe Hafiz Hassan the prof on air ní ọlọ́ọ̀bọ ti wà àti akéde ètò wa fún ti òwúrọ̀ tòní lórúkọ ẹ̀ náà lèmi Abdulfatah Agiwa dánkẹ́rì mo fi kí wa pé a kó ojúmọ́ o a kó ojúmọ́ mọ́ òní àpè wa o. àmì ojúmọ́ tó mọ́ wa lẹ́nìí àmọ́ wa síre lágbára Ọlọ́run ọba agbẹnigbèrè pàdé olókun àlùkò ló ń gbèrè pàdé ọlọ́sà àgbẹ̀ tó ń gbèrè pàdé olókun má gbèrè pàdé olókun mọ́ o ọ̀dọ̀ wa ni kò gbèrè wá àlùkò tó ń gbèrè pàdé ọlọ́sà ìwọ náà má gbèrè pàdé ọlọ́sà mọ́ ọ̀dọ̀ gbogbo wa ni kò gbèrè bọ̀ ní ọ̀sẹ̀ tí a wà yìí o ẹ̀wọ̀n ní bínú ire ni àwọn náà sọ pé àwọn olúwẹ̀rí bọ̀ bóòjò àwọn náà ní bínú àwọn náà ní bínú gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ bá nírọ̀ kókò lágbàlá àròwà gbẹ̀dẹ̀ lọ́sẹ̀ tá wà yìí lágbára Ọlọ́run bàbá wo wájú báyìí káríire bàbá wo apò ẹ̀yìn káríire apá ọ̀tún apá àláfíà wa ire ni yóò jẹ́ ti gbogbo àlọ́sẹ̀ tá wà yìí o Mujib Ọlákúnlé portable presenter ló ń kí wa pé a kú ojúmọ́ àkó ojúmọ́ mọ́. ó yẹ jásáré wo tí bẹ lójú ọjà náà torí àlọ́run gbèsè lọ́yà gbé wa lójú ọjà let's go there. èyí ni láti kéde pé ìdánwò àṣewọlé sí basic class àti high school nílé ìwé Mark Angels Model Schools ó gbéra sọ látọjọ́ ajé Monday ogúnjọ́ sọ́jọ́rú Wednesday ọjọ́ kejìlélógún oṣù keje fún ti sáà ìkẹ́kọ̀ọ́ 2026-2027 aago 10 ojoojúmọ́ ní ìdánwò àṣewọlé yìí bákan náà láàárọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó fẹ́ ṣèdánwò àṣewọlé sílé ìwé Mark Angels Model Schools láti tètè dé lásìkò kí wọ́n sì mú ohun èlò ìdánwò new writing materials wọn dání. This is to inform the general public, parents and guardians that entrance examination for 2026-2027 academic session of Mark Angels Model Schools. It's coming up between Monday 28th and Wednesday 22nd July 2026 by 10 a.m. daily. Entrance examination is for both basic classes and high school. For further inquiries, ẹ lè pè sórí nọ́mbà yóò 0906-517-4817 tàbí 0906-514-0750. Ẹ sì tún lè yọjú sílẹ̀ ìwé Mark Angels Model Schools ní nọ́mbà 1B MB Makiwa Street, Ajaka Estate, Òṣogbòrò nílùú Iléṣà. Ẹ tún lè fowókọ ọmọ yín sílẹ̀ láyọ̀jọ́ ìdánwò yìí kan náà. Mark Angels Model Schools, igniting a brighter future. Admission. Education is the key. Education is the knowledge. Gbogbo ẹni tó fẹ́ kọ́ máa kẹ́kọ̀ọ́ yege God's Hand School ọ̀gbọ́n Ọ̀yọ́ Ìpò Arákejì Ìjẹ̀ṣà Ọ̀ṣun State lẹ́ máa mọ́mọ́ yín bọ̀. Ilé ẹ̀kọ́ tó máa ti ń ṣàṣeyọrí tí ò lẹ́gbẹ́ nínú ètò ẹ̀kọ́ wọn. Yàrá ìkàwé wọn dára fún ètò ẹ̀kọ́ òde òní. Àyíká wọn fi ni lọ́kàn balẹ̀. Ohun èlò ẹ̀kọ́ wọn wo ni jọjọ pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́. Bákan náà ni bọ́ọ̀sì bọ̀bìnrin wà ń kalẹ̀ fún lílọ bíbọ̀ àwọn akẹ́kọ̀ọ́. Ètò ààbò tó péye ń bẹ pẹ̀lú. Ẹ̀yin òbí àtàlágbàtọ́ tẹ̀ mọ rírì ẹ̀kọ́. Ẹ máa mọ́mọ́ yín bọ̀ fún ìgbaniwọlé sílé ìwé God's Hand School ọ̀gbọ́n Ọ̀yọ́ fún ètò ẹ̀kọ́ crèche kindergarten nursery 1 to 2 primary 1 to 5 JSS 1 to 3 àti SS 1 to 3 paríkè gmt God's Hand bookshop tẹ́ẹ̀tì lè ra textbooks lóríṣiríṣi àti writing notes fáwọn ọmọ yín owó iléèwé wọn ò ga jara lọ. God's Hand School ọ̀gbọ́n Ọ̀yọ́ Ìpò ní Arákejì Ìjẹ̀ṣà ni wọ́n fi kalẹ̀ sí. aago wọn ni 0806-521-5566 tàbí 0704-157-8499. God's Hand School ilé ìwé tí sọmọdún lóríire lẹ́yìn wà wá. Mama Chooks building and plumbing materials for all kinds of materials. Ìrọ̀rùn ló bá dé. Oríṣiríṣi building and plumbing materials tẹ́ ẹ bá ń fẹ́. Ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ Mama Chooks building and plumbing materials. Àwọn imported materials bíi complete shower set, imported tiles, marble zinc, automatic water system. Lílé yìí tó ń ṣí tó sì ń pa á dé fúnra rẹ̀. Marble tiles, imported doors and door handles, PVC pipes, sensor tap, water heater, pumping machine lóríṣiríṣi, complete shower room, power shower, jacuzzi, glass basin, wash hands basin, water tank, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yes o, Mama Chooks building and plumbing materials na the place where all the imported building and plumbing materials wey you want boku and standard gidigba. Ó yá ẹ tètè kàn sí wọn lónìí ní ọ́fíìsì wọn tó wà ní opposite Yidi praying ground Ìmọ̀ Iléṣà tàbí nítòsí Kájọlà market junction Ìmọ̀ Iléṣà tẹlifon 070-6615-2691 tàbí 081-3787-4751. Mama Chooks building and plumbing materials. God is able. Onjalala Onkuriri Facility 95.3 FM. Máyì kúrò filẹ̀ bẹ́ẹ̀. Mọ̀jàlá. bí
iná bá ń jó lóko mọ̀jàlá adélèrò. a nílò láti máa kakuléètì mọ̀ báyìí mo bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà níbi ó ṣe jẹ́ pé ìpètèpèrò ìjọba àpapọ̀ ilẹ̀ yìí náà ni kí oúnjẹ kó lè sọ gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà bọ̀ wọ́n ti wá sí sọ lójú eégún ètò kan báyìí pé kò dín ní ẹ̀mí báàgì lọ́nà mílíọ̀nù 10 tó jẹ́ ti ajílẹ̀ náà ni àwọn pè fún àwọn àgbẹ̀ tó tó mílíọ̀nù 2 káàkiri tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà ẹni tó jẹ́ mínísítà fún ètò àgbẹ̀ àti oúnjẹ lọ́pọ̀ yanturu lórílẹ̀-èdè yìí aṣòfin Abubakar Kyari ló sísọ lójú ọ̀rọ̀ yìí nígbà tí ó ti bẹ̀rẹ̀ ètò ọ̀hún ní ìlú Zaria tí solúlu ìpínlẹ̀ Kaduna tó sọ pé àwọn àgbẹ̀ tí ó jẹ èrè ń jẹ yìí wọ́n jẹ́ àwọn àgbẹ̀ tí wọ́n ní ilé iṣẹ́ àti àwọn àgbẹ̀ tó ṣe pé àwọn náà láǹfààní sí ọjà níbi tí wọ́n ti máa ta àwọn nǹkan tí wọ́n bá pèsè lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ó ṣe sọ ó ní yàtọ̀ sí ajílẹ̀ o àwọn ó tún pín àwọn èso fún àwọn àgbẹ̀ ọ̀hún láti rí i pé wọ́n gbin nǹkan ọ̀hún sórí ilẹ̀ tó dáa tí wọ́n dìde pé wọ́n kéré iṣẹ́ eléyìí tí wọ́n bá ṣe lóní lẹ́yìn tí wọ́n bá ti kéré iṣẹ́ wọn tán ọ̀hún tí wọ́n ti bóyá àgbàdo ní ọgbìn bóyá pákí ni o bóyá kínní ni o every gbogbo nǹkan tí wọ́n bá ṣàgbẹ̀ bóyá wà ní bóyá ìrẹsì ni o ó ní wọ́n bá ti gbìn tán tó wá di pé wọ́n ti kéré rẹ̀ ó ní wọ́n wá gbé lọ sí ọjà ó ní ọjà ọ̀hún náà ní ìjọba àpapọ̀ ilẹ̀ yìí yóò ti bójú wò tí ó dẹ̀ gbé kalẹ̀ ní owó tó ṣe pé kò ní gun àwọn èèyàn pápá bó ti kú mọ́ láti lè rí i pé gbogbo àwọn àgbẹ̀ tó bá ṣe wàhálà ọ̀hún náà ni wọ́n jẹ níbi èrè iṣẹ́ ọ̀hún gẹ́gẹ́ bí ó ṣe sọ ó ní ìdá kan nínú ìdá mẹ́ta àwọn tí ó ti jẹ èrè àǹfààní ọ̀hún àti tí yóò tún máa jẹ àǹfààní ajílẹ̀ àtàwọn nǹkan ọ̀gbìn mìíràn ó ní ìdá kan nínú ìdá mẹ́ta ọ̀hún ó ní àwọn obìnrin ni o nígbà tó ń sọ pé eléyìí táwọn gbé kalẹ̀ náà ní láti rí i pé ọ̀rọ̀ oúnjẹ ó jẹ́ nǹkan tó ń kọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láyà o ṣe mọ̀ wípé wọ́n ní bébí bá ti kúrò nínú ìṣẹ́ tẹ bẹ́ẹ̀ ó ti bùṣe nìyẹn o ó ní láòkó tí wọ́n bá ti kéré oko ọ̀hún tí wọ́n lo ajílẹ̀ èso táwọn dẹ̀ fún wọn nǹkan ọ̀gbìn táwọn fún wọn tí wọ́n gbìn tí wọ́n fi ajílẹ̀ tí ń dì tó dẹ̀ pé kíní ọ̀hún náà yára gbéra sókè wọ́n bá ti kó èso rẹ̀ tán ó ní báyìí àwọn wàá jọ pín torí pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ ó yẹ kó náà jẹ́ ń bẹ̀ ni o ó fi tó àwọn àgbẹ̀ létí pé láti àkókò yìí lọ ó ní àwọn ẹ̀ka ìjọba kan bẹ ní ẹ̀gbẹ́ wọn níbi tí wọ́n ti fún wọn ní àwọn nǹkan ọ̀hún àti ọjà níbi tí wọ́n ti mọ̀ ta àwọn nǹkan ọ̀hún pé gbogbo ẹ̀ ló ti wà ní sẹpẹ́ báyìí. ó dáa o ṣeun káàbọ̀ ń bẹ̀ òun bó tẹ̀ yẹ pé Kaduna níbẹ̀ òun ẹ̀yìn ó dáa láti bẹ̀ lọ ń kọ́ bẹ́ẹ̀mi náà bí n ti fẹ́ mú ṣẹ́ṣe lóòrò tó ṣe pé àkọjá ìwé mi wọ́n ní àkọ́bù òkèlè báyìí kì í ráwọn ọbẹ̀ o ẹ̀yìn àníráwọn owó àníráwọn ọmọ lóòrò tó ní o àsìníráwọn àlàáfíà tó péye dáadáa ẹ̀yìn èmi ò fẹsẹ̀ kan délẹ̀ òkèrè mọ́ ilẹ̀ Nàìjíríà ní fẹ́rẹ́ńjógé o ẹ̀yìn ọ̀dà ẹ̀yìn ṣé ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ló ti sọ pé ọmọ nílò nífẹ̀ẹ́ kí ìlú òun ó tó àti pé àgbáyé wà lọ́jà àkórè ọmọ tuntun wọ́ o lánàá ni ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu ló mọ̀ ti sọ̀rọ̀ kan níbi ìpàdé ọ̀rẹ́dẹ́gbẹ́ ti àjọ ecowas èyún àwọn orílẹ̀-èdè tí wọ́n jọ ń sapá kí ìdàgbàsókè kó máa dé bá ètò ọrọ̀ ajé wọn ní apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ tá a mọ̀ sí ecowas níbi tí ó ti bẹnu àtẹ́lu àkọlù tó ń wáyé lemọ́lemọ́ sáwọn ọ̀gọ̀rọ̀ ọmọ nàìjíríà tó ń ti àwọn ọmọ bíbí ilẹ̀ adúláwọ̀ mìíràn eléyìí tí wọ́n ń bẹ ní orílẹ̀-èdè south africa lẹ́nu lọ́ọ́lọ́ yìí ó wá rọ àìgbìmọ̀ aláṣẹ àjọ ìṣọ̀kan tilẹ̀ adúláwọ̀ láti pé kí wọ́n lo àǹfààní ìpàdé ecowas tí ń lọ lọ́wọ́ yìí láti fi jáwé akíwọ́wọ́ lé orílẹ̀-èdè south africa lọ pé ọmọ ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ lọ́wọ́ wọn àti pé tírúfẹ́ nǹkan bẹ́ẹ̀ bá tún padà ṣẹlẹ̀ ó ṣeé ṣe kí ó dárúgùdù ńlẹ̀ o ní apá adúláwọ̀ ní ilẹ̀ adúláwọ̀ ní ìyún nígbà tí ààrẹ tinubu tí èso fúnra rẹ̀ ní bẹ́ẹ̀nbì jókòó mọ́ tí igbákejì rẹ̀ tó ṣe èyàn Kashim Shettima ti ń bẹ níbẹ̀ láti sọ̀rọ̀ lórúkọ ọ̀gá rẹ̀ níbi ìpàdé àpérò onígbàdégbà tí wọ́n máa ń ṣe èyàn ẹlẹ́kọ̀ọ́kàndínláàádọ́rin irú rẹ̀ tó jẹ́ ti àwọn aláṣẹ àwọn adarí orílẹ̀-èdè tí ń bẹ nínú àjọ ecowas ọ̀rẹ́dẹ́gbọ̀n èyàn tí ó wáyé níbi ìjọba tí ń bẹ ní lugin ní lórílẹ̀-èdè Sierra Leone ẹ̀ẹ́bẹ̀ ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ló mọ̀ ti bẹnu àtẹ́lu àkọlù tí orílẹ̀-èdè South Africa tó ṣe sí ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ lẹ́nulọ́lọ́yò ṣé wọ́n ní iná
ṣe ajá gbọ́dọ̀ ṣeṣeṣe kó mọ̀ ti mú ojú olúwa rẹ̀ ni láì ṣe ajá àdìbò lúge wọ́n wá ní gbogbo eléyìí tí wọ́n ṣe tọ̀rọ̀ tẹ̀ fẹ́ dá ẹ̀yà ti áfíríkà tadúláwọ̀ tàbí ti ẹ̀yà mìíràn mọ̀ níbi àkọlù ẹlẹ́yàmẹ̀yà tó ṣe ò pé ìhùn burú jáì ó wá rọ ẹgbẹ́ ọ̀rẹ́dẹgbẹ́ ti ECOWAS láti pé kí wọ́n gbé ìgbìmọ̀ kalẹ̀ kán lè lọ kìlọ̀ fún aláṣẹ àtàwọn ọmọ orílẹ̀-èdè South Africa wípé eléyìí tí wọ́n ṣe wọn ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ o. ókè náà mo gba ẹ̀ka òṣèlú lọ mo balẹ̀ gìjà báyìí ṣe inú ẹgbẹ́ òṣèlú ADC tamọ̀ sí African Democratic Congress ẹgbẹ́ àwọn ti sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ ti kọminú lórí ìròyìn kan eléyìí tí ilé ìfowópamọ́ gíga àgbáyé tí ó sọ wípé kò dín ní ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó dé 140 mílíọ̀nù ní iṣẹ́ òun òsì ló ń bá wọ̀yá àjà báyìí ọba aláàánú kójọ kọ́mọ̀dà aṣọ ìyà sí wa lọ́rùn o nígbà tó ń sọ̀rọ̀ lórí ìdàgbàsókè ọ̀hún láti wá ẹni tó jẹ́ agbẹnusọ gbogbogbò ẹgbẹ́ òṣèlú ADC Malam Bọ́lájí Abdullahi oníṣẹ́ẹ̀rí ẹ mọ̀jà parọ́ tanra wa ẹ̀yin náà wò ó ẹ wo bí ohun gbogbo ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ ẹ bá rí láòkò táwa ẹ̀ rí i pé ọmọ ẹlẹ́ran gan egun gan báyìí kò rí ti ránu mọ́ o tọmọ aláṣọ tó sọ pé ìhòòhò báyìí ló rìn lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ẹni tí yóò parọ́ ní ó sọ pé ẹlẹ́rìí òun ó ń bẹ lọ́rùn bẹ́ẹ̀ bá rí tá a bá ń fa ààrẹ Bọ́lá Tinubu ní ṣòkòtò ẹ̀yin náà ti rí ẹ̀rí mọ́ jámínì só ó náà ní eléyìí tí ìjọba àbí ilé ìfowópamọ́ gíga orílẹ̀-èdè àgbáyé eléyìí tí wọ́n fi léde ọ̀hún ẹjẹ́ àjọ bojú wò ó torí pé ọ̀rọ̀ sùnùkùn báyìí wọ́n ní ojú sùnùkùn náà láti bẹ́ẹ̀ kí a fi wò ó ọ̀dà nígbà tí ó tó rí pé ààrẹ Bọ́lá Tinubu gbé òkú ṣàkóso ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà èèyàn mélòó ló wà nínú iṣẹ́ òun òsì ó yẹ wá lọ gbé yẹ̀wò báyìí èèyàn mélòó ló wà nínú iṣẹ́ òun òsì ó ní ebi ni o ọrọ̀ ajé náà wá tún dẹnu kọlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tó ṣe pé láti nǹkan bíi ọdún mẹ́wàá sáàkó tá a wà yé àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà wọn mọ̀mọ́ fojú winá pọ́npọ́n náà yan ìyà eléyìí tí wọ́n fojú winá láàkó tá a wà yé o ó ní láti ìgbà tí ẹgbẹ́ òṣèlú wọn tó ti gba ìkùṣàkóso ìjọba àpapọ̀ ilẹ̀ yé náà ni ara ò ti rokùn bẹ́ẹ̀ náà ni ara ò ti rọ adìrẹ ó ní ẹ̀tún wá wò ó ìjọba àpapọ̀ ilẹ̀ yìí owó ni wọ́n mọ̀ tún yà ó ní bẹ́ẹ̀ bá wò báyìí ẹ̀ rí i pé èyí nǹkan ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ ti kọjá 200 mílíọ̀nù ó ní ṣe ìṣòwò òsì náà ni àwọn ọmọ bá èèyàn bu fínra báyìí ni ó ní ẹwòye òǹkà tí ilé ìfowópamọ́ gíga àgbáyé tá a mọ̀ sí World Bank tó fi léde pé kò dín ní èèyàn tó tó 140 mílíọ̀nù ní ìṣòwò òsì ló ń bá fínra ó ní báyìí kí ààrẹ Bọ́lá Tinubu kó dáhùn kó jọ ojúṣe tí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dìbò yàn ó náà ni kí ọrọ̀ ajé kí ìgbáyé gbádùn àti ọ̀rọ̀ ètò ààbò kó dúró re dáadáa ó ní ní báyìí ọ̀wọ́ ń tó kù tí ààrẹ Bọ́lá Tinubu ó lò fún sáà àkọ́kọ́ kó rí pé òun tètè mú ohun gbogbo ṣàlóògùn torí pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mọ̀ tí wọ́n ibi tí wọ́n lọ lọ́dún 2027. ó jẹ́ ó ṣeun níṣẹ́ ni èmi náà fẹ́ yàbá sáré dé ìpínlẹ̀ Ògùn báyìí o níbi tí gbàgbós ti bẹ́lẹ̀ láàrin ẹni tí wọ́n pòkò ẹ̀ ní Yáyì tó ti Ìyábọ̀ Ọbásanjọ́ o àwọn méjèèjì ni wọ́n ń sọ ọ̀rọ̀ kùbákùgbé òkú ọ̀rọ̀ gúlùtù ọ̀rọ̀ ni wọ́n ń lẹ̀ mọ́ra wọn wájú mi lóòrò tòní ẹ̀yìn ní kò sẹ́yìn bí ẹni tó jẹ́ olùdíje sí ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nínú ètò ìbò gbogbogbò tọdún 2027 tí ó wà nílẹ̀ yìí nípínlẹ̀ Ògùn sẹ́nẹ́tọ̀ Solomon Adéọlá àti ẹni tí ó jẹ́ sẹ́nẹ́tọ̀ tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀hún tó tún jẹ́ ọmọ ààrẹ ilẹ̀ wa Nàìjíríà tẹ́lẹ̀ rí èyí sẹ́nẹ́tọ̀ Ìyábọ̀ Ọbásanjọ́ tí òun náà sì jẹ́ elérògbà díje sí ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n mọ̀ bẹ̀ sí ní nàtọ́ láàrin ara wọn o láì ṣòwò àmọ́ òkú ọ̀rọ̀ ni wọ́n ná láàrin ara wọn ṣe ni àná tí ṣe ọjọ́ àìkú ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ̀sùn kàn wípé bẹ́ẹ̀bì tí ò bá pe ku yóò fẹ́ ìfẹ́ lẹ́yìn o wípé tí wọn ò bá fún un ní ipò gómìnà ẹ dákun ẹ dábọ̀ gbogbo owó tí mo ná láàkó tí mo fi ń fèròǹgbà mí hàn pé mo fẹ́ díje òun ẹ bá ń dóò mi padà fún mi ẹ bá ń dóò mi padà fún mi wọ́n ní tí Ìyábọ̀ Ọbásanjọ́ ti ń fa rèrè rẹ̀ nù o gẹ́gẹ́ bí Adéọlá bí tí gbogbo èèyàn mọ̀ sí Yáyì ní bó ti ṣe ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún ṣé tẹ kò bá gbàgbé Yáyì náà òun náà tún ní ìgbìmọ̀ tẹ̀kótó ilé lórí tó ní ṣe pẹ̀lú àbá ètò ìṣúná ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà o nínú ìwé kan tó gbọ́wọ́ rẹ̀ jáde látọwọ́ ẹni tó jẹ́ olùbádámọ̀ràn rẹ̀ lórí ọ̀rọ̀ ètò ìròyìn Káyọ̀dé Odòaró ni ó ṣe lárẹ̀ pé Ọbásanjọ́ lẹ́nu lọ́lọ́ yìí ni ó fi ẹgbẹ́ òṣèlú APC lẹ́hìn torí pé kò
ò jáwé olúborí gẹ́gẹ́ bí olùdíje lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó sì tún lọ wọ́ kọ́sọ́ sínú ẹgbẹ́ òṣèlú PDP àmọ́ nígbẹ̀yìngbẹ̀yìn ni àwọn onírúurú ọ̀rọ̀ wá bẹ̀rẹ̀ sí ní jẹjáde o wípé ó dàbí pé wọ́n ti ṣèlérí fún pé bí àbúrò bá lè gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ wa àdówó rẹ̀ padà fọ àmọ́ lórí pé àdówó padà yìí ó ti wá di gbàgbós láàrin àwọn méjèèjì àfi kọ́lọ́hún máa sọ wá. àmì o tó bá jẹ́ níbẹ̀ yẹn ni ó ti dé ìmísẹ́rí wálé padà sí ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí o mo balẹ̀ gìjà báyìí ṣe ọ̀dọ̀ olùdíje sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC ìyẹn Mùnúrìdùn Bọ́lá Oyèbánjí tí gbogbo àwọn èèyàn mọ̀ sí àǹbọ̀ ó ti fi dá gbogbo ọmọ orílẹ̀ gbogbo ọmọ bíbí àti olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun lójú o oníṣẹ́ rí ọwọ́ tí mo fi ń gbàyà ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ ni kò kí ṣẹ́gun bí n bá dẹ̀ fi ẹnu mi sọ̀rọ̀ fún yín ẹ lọ gbà pé òótọ́ ọ̀rọ̀ pọ̀nbélé náà ni mo bá yín sọ ó ní bí ẹ bá lè dìbò fún mi lóní kẹ̀tíkẹ̀tí tẹ̀ sójú mi pìnrapìnra tí wọ́n àjọ elétò ìdìbò lẹ̀ yé tí wọ́n kéde pé èmi ni gómìnà ẹ rí i pé ohun gbogbo náà ni yóò sọmọ bíbí àti olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun bọ̀ máa rí i pé ìpínlẹ̀ Ọ̀ṣun túnbọ̀ jẹ́ ibùgbé alálàáfíà tó dẹ̀ ṣe pé àwọn èèyàn ti máa ṣe àṣetì alákànṣepọ̀ ó ní òun ó rí i pé gbogbo àwọn èèyàn náà ni ó rí ìgbáyégbádùn láòkó ètò ìṣèjọba òun Nọ́lá Oyèbámijí ló sísọ lójú ọ̀rọ̀ yìí nígbà tí ó lọ sí gbọ̀ngàn àwọn ẹlẹ́sìn mùsùlùmí jákèjádò ìpínlẹ̀ Ọ̀ṣun eléyìí tó wà ní Òṣogbo Òròkè Àsálà ní ìlú Aró nígbà tí ó ń bá àwọn tó ṣe ìdásílẹ̀ àjọ ọ̀hún sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń sọ pé èròǹgbà mi náà ni pé sẹ́ àìlémi mi ò ní fi gbàkànbọ̀ kan nínú ẹ mọ̀ pé ẹlẹ́sìn mùsùlùmí ni mi ò dẹ̀ kí ṣe mùsùlùmí ọlọ́bẹ̀ yọ̀ má rí i pé gbogbo ohun tó tọ́ náà ni mi ò ṣe o mi ò ní rólé apá kankan dápá kan ṣe ohun tá a bá ṣe fún Táyé á rí i pé a ṣe fún Kẹ́hìndé náà ni má dẹ̀ rí i pé àlàáfíà ó túnbọ̀ jọba lórílẹ̀‐èdè Nàìjíríà ló ní àwọn ẹ̀ka kan tí ẹ ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó ṣe pé ó ṣe kókó ó ṣe pàtàkì sí mi púpọ̀ tí mo fẹ́ ṣe ní ìdásí púpọ̀ ló ní ẹ̀ka ètò ẹ̀kọ́ ẹ̀ka ètò ìlera ó ní ẹ̀ka àmúṣagbára ẹ̀ka ètò ọ̀gbìn àti ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ ó ní eléyìí gangan náà ni yóò jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ ọrọ̀ ajé ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní èròǹgbà mi gẹ́gẹ́ bí Bọ́lá Oyèbánjí láti díje dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kí máa ṣe wípé wọ́n máa ń tì mí lọ́gọ̀ọ̀gà bí ìwọ náà lọ jókòó rárá o bí n bá ti gorí ipò ẹ rí i pé gbogbo náà yóò bẹ̀rẹ̀ sí mọ̀kùn mọ́ bí ìdodo ẹ̀fọn. ọ̀dà ẹ̀bí á ká wo ojú ọjà jáde ojú ọjà jáde ìkejì káre lọ́mú kájérò já lọ bẹ̀. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí dídùn ní ìrántí olódodo èyí ni àwa ọmọ mọ̀lẹ́bí àti ará fi ń ṣe ìrántí ọdún kẹwàá tí bàbá wa high chief Joseph Adétọ́lájù baálẹ̀ ọlọ́bẹ̀ẹ́dẹ nígbà ayé wọn fi ayé ẹ̀ṣẹ̀ yìí sílẹ̀ nílùú Ìkejìlé bàbá wa ló sùn láyà olùgbàlà ní 20 oṣù keje ọdún 2026 lẹ́ni ọdún 96 86 years káre o bàbá mi ọmọ wa ọmọ ẹkùn ọmọ àgbàrá torí egúrú sayọyọ ọmọ alárìgbọ́dún mìrìnjiyọ̀ àrìgbọ́dún mẹ́fẹ́ ni mu ọrùn rẹ rẹ o má sùn láyà olúwa rẹ má jẹ ọ̀kùn má jẹ kòló àwọn ọmọ rẹ Prince Adélànkẹ́ Adétọ́lájù Ìbíkúnlé Joseph Adétọ́lájù ló ń ṣe lédè lẹ́yìn rẹ o olùkéde Prince Adélànkẹ́ Adétọ́lájù. ẹ̀yin ènìyàn ìpínlẹ̀ Ọ̀ṣun o ẹ má gba àwọn ọ̀tá ìlọsíwájú ìpínlẹ̀ Ọ̀ṣun láàyè láti fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀ jẹ́ o gẹ́gẹ́ bí ìdìbò sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun yóò sì máa wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún 2026 tá a wáyé ẹlẹ́yinjú àánú ni àgbà ọ̀jọ́ olóṣèlú nínú ẹgbẹ́ accord títún ṣe kọmíṣánná fún ọ̀rọ̀ alájẹsẹ́kọ̀ àti ìrónilágbára honourable Prince Bayo Ògúngbàndé ń gba àwọn ènìyàn ìpínlẹ̀ yìí nímọ̀ràn ó sì tún ṣe ìkìlọ̀ fún àwọn tí ọjọ́ ọ̀la àti ìlọsíwájú ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́ lógún bíi kàásì nǹkan pé ká má ṣe gba ẹnikẹ́ni láàyè láti gba PVC wá sílẹ̀ o tàbí láti kó àwọn nọ́mbà tó wà lẹ́yìn káàdì ìdìbò wá sílẹ̀ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ náírà owó tí wọ́n ń gbé kiri àti fọ́ọ̀mù abáàdì tí wọ́n ń gbé ká fọ́ọ̀mù tó bá ti lọ́wọ́ káàdì ìdìbò nínú fọ́ọ̀mù arúmọjẹ ní o ìmúnilẹ́rú sì ní pẹ̀lú irú ẹni bẹ́ẹ̀ kò rò nǹkan rere ròyìn bí tí wù kó mọ bí kò ṣe láti ba ọjọ́ ọ̀la yín àti tàwọn ọmọ yín jẹ́ torí kì í ṣe ìdìbò nìkan ni káàdì ìdìbò alálòpẹ́ wá wúlò fún tí káàdì bá fi lè tẹ̀ wọ́n lọ́wọ́ kò sí irú àrà tí wọn ò lè fi káàdì ìdìbò yín dá o. èròǹgbà àwọn ènìyàn wọ̀nyí láti dùn wọ́n lẹ́tọ̀ọ́ wa ká má bàa lè fi dìbò fún aláàánú ìpínlẹ̀ Ọ̀ṣun tádẹ́dá aṣẹ̀dáná sí wa kó wá kó akúrò lóko ẹrú
àwọn ìkókò ajégun jẹran èyí ni tọ́kàndú gọ́vnọ̀ aṣíwájú sinetọ adémọlá jackson nírúdé nadélèké ìmọ̀ọ́lẹ̀ ẹ̀sẹ̀ ńlá ní káàdì ìdìbò rírà lábẹ́ òfin o ìkà òdòrò ọ̀tá ìtẹ̀síwájú ìpínlẹ̀ ọ̀ṣun sì ní irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ nítorí náà má ṣe ta káàdì ìdìbò rẹ ìgbàta ọjọ́ iwájú ọ̀la rẹ àti tọmọ rẹ o nítorí owó tí ò lání dìbò fún ẹgbẹ́ accord ẹgbẹ́ àtàǹpàkò ẹgbẹ́ adélèké dìbò rẹ fún sinetọ dr adémọlá jackson nírúdé nadélèké ìmọ̀lẹ̀ ọ̀ṣun ògo ilẹ̀ adúláwọ̀ káàbàtà ayé òní fipá ń dàgbà góòlù lọ́wọ́ wa o àmì honourable prince bayo ògúngbàngbé commissioner for cooperative and empowerment nípínlẹ̀ ọ̀ṣun ló ń fa rere accord òkè téńté lọ́wọ́. ó ń jalala ó ń kúrìrì Vicinity 95.3 FM. máyì kúrò filẹ̀ bẹ́ẹ̀ mọ̀jàlá mọ̀jàlá. kódà bíná bá ń jólóko. mọ̀jàlá adélérò. ká máa fẹ̀yìn náà sọ fún gbogbo àwọn olólùgbọ́ àti gbogbo àwọn olólùfẹ́ orin wípé àǹfààní ètò yìí náà sì sílẹ̀ fún yín náà láti wá sí ìkéde ìpolówó ọjà yín. gbangba ló sílẹ̀. bẹ́ẹ̀ bá ti rí Hafiz Hasan òun ní ibẹ̀ ní ìgbọ̀nù ẹ máa wá kan ọ̀jọ̀gbọ́n ló afẹ́fẹ́ nù. ó dá àní ọ̀rọ̀ kan ló tún wúyẹ́ bó ṣe wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun mọ́rò bẹ́ẹ̀ ó fi nù mí torí pé èmi náà mo mọ̀ ọ́ jẹ dáadáa. kájọ ìṣó níbẹ̀. níṣẹ́ ni ọ̀rọ̀ kan máa ń rú wúyẹ́ o tó sì ní ẹ padà o dá aṣọ ni wípé ààrẹ Bọ́lá Tinubu tòun ti Oyètọ́lá ni wọ́n ti pa olùdíje lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún nípínlẹ̀ Ọ̀ṣun ti ìbí aṣọ tó gbó wípé ńbọ̀lẹ̀ ti gbọ́ ta ló jẹ́ sọ bẹ́ẹ̀ ṣé pẹ̀lú gbogbo gudugudu méje òyàrá mẹ́fà tí ń lọ lọ́wọ́ ilẹ̀ wà lẹ́ẹ̀rí nǹkan àbí abẹ́ẹ̀kan fẹ́ fẹ́ nu ẹ̀gàn tàbí tàbùkù ẹ fẹ́ fi sọ ọ̀rọ̀ ọ̀hún ẹ sì mẹ́ pé ẹ̀gàn ní kò yí ó mọ́ dùn níṣẹ́ ni ọ̀rọ̀ kan tún wúyẹ́ ní ìgbọ̀nù ètò òṣèlú tó ti mú awuyewuye lọ́wọ́ ń gbòòrò báyìí o pẹ̀lú bí wọ́n sọ pé ṣáájú ètò ìbò ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wà yìí nípínlẹ̀ Ọ̀ṣun sí ipò gómìnà ẹnìkan tó jẹ́ àgbà ọ̀jẹ̀nú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Ọlátúbọ̀sún Oyintilóyè ni ó ti sẹ́ àìsọ ìròyìn kan tí jàrẹ̀rìn kiri ìgboro báyìí o wípé ẹ gbọ́ ẹ súnmọ́ mi bí wòósùwòósùwò bí súnmọ́ mi wá gbọ́rọ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu tó ti mínísítà fún ìtọ́níṣe pẹ̀lú àlùmọ́ọ́nì inú omi àti ètò ọrọ̀ ajé ìgbàlódé eyín Adégbóyèga Oyètọ́lá wípé ó dà pé àwọn bàbá méjèèjì wọ́n mọ̀ ti dẹ̀yìn kọ ẹni tó jẹ́ olùdíje lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú wọn eyín Aṣíwájú Munirudeen Bọ́lá Oyèbánjí tí gbogbo ìyẹn mọ̀ sí à ń bọ̀ wípé ńbọ̀lẹ̀ ti gbọ́ ta ló jẹ́ sọ bẹ́ẹ̀ fún yín láàkó tí ó ń sẹ́ àìsọ ìròyìn yìí eyín nílùú Òṣogbo Òrùkì àsálà tí solúlù ìpínlẹ̀ Ọ̀ṣun Oyintilóyè ó ṣàpèjúwe irúfẹ́ ìròyìn bíi ẹlẹ́jẹ̀ gbáà ìṣinilọ́nà wọn lè má tẹ́tí sí wo torí àwọn panijẹ kókò ni wọ́n fẹ́ yí ọkàn yín kúrò lọ́dọ̀ à ń bọ̀ ni o ní ò fẹ́ jẹ́ kí ẹ lè kọjú sí mọ́ wípé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o àti pé àwọn olóṣèlú ẹlẹ́tàn gbáà ni wọ́n ń gbèrò yín kiri ṣé ààrẹ Tinubu tó fúnra rẹ̀ tó tọ́mọ rẹ̀ ó sọ lóókọ lẹ́yìn tó fún ní súná tán ọmọ rìn ní tẹ̀tẹ́ ọmọ fẹ́ dé ipò gíga awolowádẹ́yìn kọ́ wípé bọ́lá ti gbẹ̀yìn ṣé Gbóyèga Oyètọ́lá tó ṣe pé 5 and 6 làwọn méjèèjì lẹ́wọ̀n sọ pé ó wá di sàkún ibi táwọn ti súnmọ́ bí orò wọn ibi táwọn ti fẹ́ ṣàṣeyege lẹ́wọ̀n sọ pé kí ni ó ní irọ́ ni o ẹni ẹ má tẹ̀ tí sún wọn torí pé àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n màmá tí wọ́n parọ́ tà fọwọ́ èèyàn ni o. òkè ìpínlẹ̀ Ọ̀ṣun ni mo wà mi ò mà tí ì kúrò ń bẹ́ẹ̀ mo balẹ̀ gìjà báyìí sọ́dọ̀ láńlọ́ọ̀dù àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn ọmọ bàbá onífìlà gogoro Aṣíwájú Adémọ́lá Adélékè ló ti sọ pé ìpínlẹ̀ yìí ìpínlẹ̀ gbogbo wa ni onílù tí ẹ̀dẹ̀ rí yẹn kò ní fẹ́ kí ìlú ó tó. òkè náà kò sí wàhálà gómìnà ló ti pàṣẹ báyìí pé àwọn ààyè kọ̀ọ̀kan àtàwọn nǹkan kọ̀ọ̀kan tó ti wú ní afárá abẹ́yẹfò eléyìí tó wà ní oríta ọláyà ní ìlú Òṣogbo Òrùkì tí ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀ṣun wípé bó ṣe rí táwọn èèyàn dẹ̀ ti ń kọminú kí wọ́n dáhùn kí wọ́n jọ kí wọ́n lọ ṣe àwọn àtúnṣe kọ̀ọ̀kan níbẹ̀ o gómìnà ló pàṣẹ yìí nígbà tí ó náà lọ ṣe àbẹ̀wò aláìròtì sí afárá bíríìjì ọ̀hún afárá ọ̀hún eléyìí tó wà ní ọláìyá ní àná tí ṣe ọjọ́ ìsinmi ní ètò ti pálàṣẹ fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ òde ní ìpínlẹ̀ Ọ̀ṣun pé lóní kíá lóní wàrà ṣe ṣàbáyé pé àwọn ibi tí kí wọ́n ṣe àtúnṣe rẹ̀ kí wọ́n dáhùn kí wọ́n jọ kí wọ́n tètè lọ ṣe àtúnṣe rẹ̀ o kó tó di pé àwọn ó sì sọ lójú eégún afárá eléyìí tó wà ní òkè fíà nílùú Òṣogbo gẹ́gẹ́ bí ó ṣe fi ọ̀rọ̀ ń léde látọwọ́ ẹni tó jẹ́ agbẹnusọ rẹ̀ yẹn Malam Ọláwálé Rasheed wọ́n ní gbogbo àwọn ibì kọ̀ọ̀kan tó ṣe pé kùdìẹ̀kùdìẹ̀ àbọ̀ ti bẹ̀rẹ̀ sí ní wú díẹ̀díẹ̀ kí wọ́n rí pé àwọn lọ tún ṣe o wọ́n ní torí pé ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí ni wọ́n ní àwọn gbọ́dọ̀ fọ ìpínlẹ̀ Ọ̀ṣun mọ́ dáadáa nítorí pé ibi tí àwọn ti ń jẹ táwọn ti mu náà nìyẹn o
gómìnà sọ wípé eléyìí ó dẹ̀ gbọ́dọ̀ di ṣíṣe kó tó di pé òun ó sì sọ lójú afárá ti Òkèfíà nígbà tó ń tẹ̀síwájú ó ní ìjọba mi tẹ́ ń wò yẹn ó ní ìfarajìn púpọ̀ púpọ̀ fún iṣẹ́ òde láì wo ti pé òkè o àwọn iṣẹ́ kan bẹ tó ṣe pé àjogún lọ́wọ́ ìjọba eléyìí tó kó gbá wọlé ó ní bàbá ti pé a ti parí àwọn yẹn eléyìí tó ṣe pé ó tún láàyè náà a gbọ́dọ̀ tẹ̀lé gbọ́dọ̀ wá àtúnṣe sí i torí pé ìjọba jẹ́ ìjọba ó gbọ́dọ̀ mọ́ tẹ̀síwájú ni gbogbo àwọn àkànṣeṣẹ́ ọlọ́kọ̀ òjọ̀kan eléyìí tí àwọn ti parí hùn àwọn gbọ́dọ̀ rí pé àwọn tún ṣe àmúlò rẹ̀ torí pé àtẹrù náà ni àwọn jogún lọ́wọ́ ìṣèjọba eléyìí tó kó gbá wọlé o lábẹ́ àṣà gómìnà àná ìyẹn Alhaji Isaac Adégbóyèga Oyètọ́lá ọmọ bàbá lèmọ́mọ́ ó wá pé gbogbo àwọn àgbà jẹ̀sẹ́bẹ̀lá ní ìpínlẹ̀ Ọ̀ṣun pé kí wọ́n dáhùn kí wọ́n jọ ààbò gbọ́dọ̀ wà fún àwọn nǹkan tí ó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní báyìí àṣẹ lè tó ń pa òun ó ti di àṣẹ nìyẹn torí pé àṣẹ lọ bá pa ọba ìdábàá o ó ní wọ́n gbọ́dọ̀ yanjú àwọn ibìkan tó láàyè ní ibi afárá ti Oríta Ọláìyá ọ̀hún torí pé àwọn ti ń gbáradì láti sísọ lójú afárá ti Òkèfíà. ó jẹ́ bó ṣe jẹ́ pé ibi tó lọ ló lọ́hùn ibi tó bá gbà gan láàjọ gbà lóòrọ̀ tòun látàrí bí gómìnà Adémọ́lá Adélékè ti sọ pé àṣẹ lọ bá ń pa ọba kan èyí dábàá o wípé kọ́ńrè lọ ṣe àtúnṣe sí àwọn ibi tí àbújá ìjẹ́kù tó ń ti àwọn àkùdé kan ti ń bẹ lórí afárá olókè èyí olókè tí a mọ̀ sí Ọláìyá flyover tí ń bẹ nílùú Òṣogbo Òrùkíhùn pé kọ́ńrè lọ ṣe àtúnṣe sí i níṣẹ́ ni ẹgbẹ́ òṣèlú All Progressives Congress má ti tutọ́ òkè fojú gbà báyìí pé kí ni jẹ́ bẹ́ẹ̀ wípé ó dàbí pé àṣọ̀rọ̀ lélẹ́yìn jẹ́ o wípé afárá olókè yìí kò nílò ìtọ́jú kankan nítorí pé ipò tó dúore ni afárá olókè ń bẹ o àti pé kó mọ̀ kẹ́ni kankan mọ̀ sọ pé òun fẹ́ lè lọ ṣe àtúnṣe sí afárá olókè yìí ó fẹ́ dàbí pé ó fẹ́ màmá fẹ́ fi ta àbùkù iṣẹ́ eléyìí tí ọ̀gá rẹ̀ tí aṣáájú rẹ̀ tó ti ṣe ṣáájú tó ṣe pé iṣẹ́ tó dùn mọ̀rànmọ́rin tó ti gbé kalẹ̀ ńbẹ̀ òyìn Adégbóyèga Oyètọ́lá tó ti ṣe ló fẹ́ fi ìgbésẹ̀ rẹ̀ tó fẹ́ fi ta àbùkù rẹ̀ o èmi kọ́ mo sọ̀rọ̀ yìí ẹni ó jẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun Kọ́lá Ọlábísí ní láàkó tí ó fèsì sí àbá àti àṣẹ gómìnà yìí tó pa fún iléeṣẹ́ tó rí sọ̀rọ̀ iṣẹ́ òde nípínlẹ̀ Ọ̀ṣun ó lóun nítorí tòun òun fúnra òun ló ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Òṣogbo ó ní nàka àlébù sójú gómìnà Adélékè wípé ó fẹ́ màmá fẹ́ fi ẹnu tẹ́ńbẹ́lú iṣẹ́ tí Adégbóyèga Oyètọ́lá tí ìjọba rẹ̀ tí ó ṣe ń gbà náà tó sì jẹ́ iṣẹ́ mọ́nìgbàgbé tí òun náà bá lẹ̀ lọ́wọ́ ọ̀gá rẹ̀ tó lọ nígbà tí ó ń wòye pé èròǹgbà wípé kí wọ́n lè lọ ṣe àtúnṣe sí àwọn ibì kan tó dàbí pé àkùdé ti ń bẹ lórí afárá ọ̀hún látọ̀ gómìnà ní láti pé ó túmọ̀ sí pé ó kàn fẹ́ fèyún fẹ́ fi wá ìwúrí kan nípa ọ̀rọ̀ ètò òṣèlú lọ́dọ̀ àwọn èèyàn ni tàbí àwọn kan mìíràn bí ó sì jẹ́ pé ó fẹ́ fọgbọ́n wá iṣẹ́ fún àwọn kan lábẹ́ rẹ̀ káwọn náà jẹun bẹ̀ wípé kò sí nǹkan kan tí ó ṣe afárá olókè wọn pé kí wọ́n fílẹ̀ kí wọ́n máa lò ó bọ́ tí ń lò pé kò séwu kankan nínú afárá náà àyàfi pé tó bá ní nǹkan míì tó bá fẹ́ ṣe ń dìẹ̀. ok káwá sáré sí ojú òpó sílẹ̀ káwo èròǹgbà àwọn ará ìlú 08132371268 08132371268 ní ojú òpó eléyìí tí ẹ lè fi pè wá láàárọ̀ yìí láti bá a fi dá sí ọlọ́kọ̀ọ́jọ̀kan àwọn kókó tí a ti mú gbọ́ nínú ètò yín ètò wa Àmọ̀jàlá ròyìn lóòrò tòní tó kó gbogbo àwọn ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa tí ó kó jọ 08132371268 ní ojú òpó ọ̀hún tí ẹ lè fi pè wá. gẹ́gẹ́ bí a ṣe sọ ìkéde òǹpolówó ọjà ó ṣe pàtàkì ó tún ṣe kókó lórí ètò yìí náà ẹ fi tiwọn yín ká fi tiwa gbé tiyín lárugẹ kájọ fọwọ́ kọ́wọ́n ò lè mọ̀ dáadáa. kádẹ̀ kí àwọn tí ó wà ní ojú òpó Facebook náà ẹ̀sìn kó tó di pé ìpè òun ó rárí wọlé jẹ́ kẹ́mi tún sáré jo eléyìí mọ́ ọ̀dà jẹ́ ká wo.